èmi nìkan lóye 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 kò lè yé ẹnìkankan wọn lè understand rárá èmi nìkan lóye 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 kò lè yé ẹnìkankan kò lè yé wọn rárá ìdí tí mo fi yìn bàbá lójoojúmọ́ Jésù nìkan lóye gbọ́ èmi nìkan lóye bí mo ṣe yìn jọ bí mo ṣe yìn Jésù mi ò gẹ́gẹ́gẹ́gẹ́ tó bá tún ṣe ìyanu sí màá yìn Jésù jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi sọ pé neighbor 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 I am very happy. I'm always happy. Anytime they say, let us go to the house of the Lord. Orí mi wú gbàgbà, orí mi nọ́mbà, orí mi dún pẹ́ẹ́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 pẹ́. Tó bá dé ẹ̀wọ̀n mi mọ́ lè ká lè rí àwọn. Gbogbo ayé ó dẹ̀ lé bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n tó dáadáa wá kú mọ́lẹ̀ kí ni. Sọ̀nà èmi ò ní irú ọlọ́run Elédùmarè yìí rí o because ojoojúmọ́ ló dára fún mi. Ó yá wá wá jẹ́ káyé Jésù o, jẹ́ ayé Jésù, jẹ́ ayé Jésù, jẹ́ ayé Jésù, jẹ́ ayé Jésù. Tẹ́tí kò gbọ́ Jésù yìí dùn jù oyin ní gbogbo ayé. Ọkùnrin obìnrin ẹ fọpẹ́ fún o. Àti èwe àtàgbà ẹ jẹ́ káyé bàbá o. Àníṣe torí ó dùn mọ́ mi o ó dùn mọ́ mi orúkọ Jésù ló máa yé mi dùn báyìí àníṣe ṣebí kì í ṣẹ̀ṣẹ̀ tí bá pọ̀ orúkọ Jésù o àti gbígbó ti mọ́ mi lára ó yá pé ọba pé o pé Ọlọ́run àgbáyé àtúfọ̀rọ̀ tì ní ọba ńlá alátìlẹ́yìn ni. Ọlọ́run tèmi Ọlọ́run tirẹ̀ o arúgbó ọjọ́ alátìlẹ́yìn olóore kàǹkà ọba rẹ̀ láíláí olóore kàǹkà ọba rẹ̀ láíláí. Ẹ tẹ́tí ẹ gbọ́ ẹ wá gbọ́ ohun tí bàbá ṣe gbogbo ayé gbogbo ènìyàn ẹ darapọ̀ mọ́ mi ẹ wá gbọ́ ohun tí bàbá ṣe sọ pé kí ló ṣe Ọlọ́run dára sí mi o bẹ́ẹ̀ ló dára sí ọ ló dára sí mi bẹ́ẹ̀ ló dára sí gbogbo wa torí pé bàtà ayé gbọ́mọdé ìwà ló gbé mi lékè bàbá fi swag sí títí ayé mi o lèmi yóò máa kéde bàbá lọ gbogbo ẹni tó mọ̀ọ́rẹ́ tó ń ṣe ẹ darapọ̀ mọ́ mi bá mi dúpẹ́ ẹ bá mi kálẹ̀ rí ọ.